ọpẹ́ yìí ni fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wa, ọba tó kún fún ọgbọ́n òye tó jẹ́ wípé ó lè yé wa ó dẹ̀ lè má yé wa gẹ́gẹ́ bó ṣe ń ṣe nǹkan rẹ̀. Kí Ọlọ́run dákun kó túbọ̀ ṣe àlékún ọlà àti àlàáfíà fún akẹ́yìndé gbẹ̀gbọ́n òjíṣẹ́ ńlá Muhammad. Ṣé kò sí àwọn tí wọ́n fẹ́ràn ànábì bíbá yìí ni? Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ jẹ́ kí a túbọ̀ bẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ ká lọ mọ̀ wípé níní ìgbàgbọ́ sí èbùbù kádàrá lára àwọn orígun mẹ́fà tí ó ń bẹ nínú ìgbàgbọ́ òdodo àwa mùsùlùmí ni. Láì ní ìgbàgbọ́ sí kádàrá, mùsùlùmí kò lè jẹ́ onígbàgbọ́ òdodo. Nípa bẹ́ẹ̀ tí ní ká tó kíyè sára, níbo ló fi Ọlọ́run ọba sí? Ibi tó bá fi Ọlọ́run ọba sí, níbẹ̀ ló máa ti máa bá pàdé o. K'Ọlọ́run ọba kó dákun kó ṣàánú wa. Ìnígbàgbọ́ òdodo sí kádàrá ó jẹ́ lára àwọn iṣẹ́ ìjọsìn ńláńlá èyí tí mùsùlùmí máa ń fi ọkàn rẹ̀ ṣe láti fi tẹ́ Ọlọ́run ọba lọ́rùn. Ọlọ́run gbogbo torí nǹkan kan dá wa sáyé bí kò ṣe ti torí kíni kí a lè wá jọ́sìn fún. Bá a ṣe ń fi ọkàn jọ́sìn fún là ń fi ara wa jọ́sìn fún. Ìní ìgbàgbọ́ òdodo sí kádàrá èso ńláńlá ni fẹ́ni tí ó bá mọ̀ báwo ni àwọn orúkọ àti oríkì Ọlọ́run bá ṣe jẹ́. Ẹ̀wọ̀ Ọlọ́run bá pè ara ẹ̀ ní Hakim, ọlọ́gbọ́n òye. Torí gbogbo tí Ọlọ́run bá ṣe dáadáa náà ni, aburú kò sí nínú iṣẹ́ ọwọ́ Ọlọ́run. Ohun tí Ọlọ́run bá dá ló jẹ́ wípé nǹkan yẹn lè burú, ṣùgbọ́n kìí ṣe pé bóyá Ọlọ́run ọba ló ń ṣàìdá. Nínú Suratul Hadid ní ẹsẹ̀ ọ̀rọ̀ ìkejìlélógún bẹ́ẹ̀, l'Ọlọ́run bá ti jẹ́ kí ó yé wa wípé kò sí nǹkan kan ní mùsíbà tó lè ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé yìí. Kódà kò sí nǹkan kan ní mùsíbà tó lè ṣẹlẹ̀ fẹ́yìn fúnra yín àyàfi kó jẹ́ wípé ó ti wà nínú àkọsílẹ̀ síwájú kí ó tó di wípé a máa múṣẹ. Dájúdájú àti múṣẹ ohun tó rọrùn fọ́lọ́run ọba ni, nígbà ó jẹ́ wípé Ọlọ́run ọba òun ló pé bùbù rẹ̀. Ọlọ́run kìí sì gbàgbé, Ọlọ́run kìí gbàgbé, ó yàtọ̀ sáwa ẹ̀dá ẹ̀. Èèyàn lè kọ nǹkan sílẹ̀ kó gbàgbé ibi tó kọ sí, a tó ń pèlè yóò mọ tó ń kọ sílẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba rẹ̀ kò gbàgbé rárá. Ìyẹn ló fi rọrùn fún láti lè fi ṣe gbogbo ohun tó ń ṣe. Tó fi wá jẹ́ wípé ilé ayé ìta wà yìí níṣe ni Ọlọ́run bá ṣe ní ààyè àdánwò, tó bá ṣe ọ̀run ní ààyè ìgbẹ̀san bá ṣe ń lo ìgbésí ayé wa. Ọlọ́run tún wá ṣe àdáyanrí mùsùlùmí tó bá jẹ́ nígbàgbọ́ òdodo sọ́tọ̀, tọ́lọ́run bá kẹ́ nípa wípé ó mọ̀ dájú sí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba wípé rere ni. Èyí tí Ọlọ́run ọba bá ṣe fún òun gangan ni ó dára jùlọ fún Ọlọ́run ọba kìí ṣìṣe. Ẹ̀gbọ́ tí akẹ́yìndé gbẹ̀gbọ́n
Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní wípé ìyàlẹ́nu ni àlámọ̀rí onígbàgbọ́ òdodo máa ń jẹ́. Ẹ̀rí gbogbo ọ̀nà rẹ̀ pátá rere ló máa ń jásí fún. Ó kàn jẹ́ wípé ìjásí rere yẹn kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan bí kò ṣe onígbàgbọ́ òdodo, torí wípé onígbàgbọ́ òdodo lẹni náà tó jẹ́ pé bí inú rẹ̀ bá ń dùn níṣe ló máa dúpẹ́ fọ́lọ́run ọba lọ́nà ẹ̀tọ́, kò ní fi nǹkan tí ó kù díẹ̀ káàtó dúpẹ́. Bí ẹni tọ́lọ́run fún lọ́mọ tó ń fi pípa agbo ọtí ṣèkómọ, tàbí tó ń ṣègbéyàwó tó fi agbo pípa ọtí ń ṣe ètò ìgbéyàwó, tàbí tó kọ́lé tó ń ṣílé tó pa agbo ọtí kalẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn ń mu ọtí sí lọ́rùn. Ṣùgbọ́n ṣe rí onígbàgbọ́ òdodo ní tiẹ̀ tí inú rẹ̀ bá ń dùn, ọ̀nà tó dáa ló máa gbà fi dúpẹ́ fọ́lọ́run ọba kó má bàa lọ di ọlọ́ṣà tó kó yàn lẹ́rù lọ. Ìyẹn ni dídúpẹ́ rẹ̀ lọ́nà ẹ̀tọ́ yẹn máa padà fi já sí oore fún. Ànábì wá ní ìdàkejì ẹ̀wẹ̀, tó bá jẹ́ wípé ohun tí kò dùn mọ́ onígbàgbọ́ òdodo nínú ló ṣẹlẹ̀ sí, níṣe ló máa fi sùúrù gbé. A fi sùúrù gbé, kò ní máa kébò sí, kò ní máa lọ́gún tó máa fi máa ṣépè fúnra ẹ̀ pé tòun ti bàjẹ́, dípò kó máa ṣàdúrà wípé Ọlọ́run bá máa ṣàánú mi, má jẹ́ kó bàjẹ́ fún mi. A tún máa fẹ́ náà rẹ̀ sọ pé àtòun ti bàjẹ́, tòun ti bàjẹ́. Ànábì ní nípa ṣíṣe sùúrù yẹn ni sùúrù yóò tún padà fi já sí dáadáa fún. Ọlọ́run kó rọ̀ wá lọ́kàn láti máa ṣe sùúrù. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba òdodo, màá gbà yín níyèjú gẹ́gẹ́ bí mo ṣe ń gbára mi níyèjú wípé àmọ̀ràn èyí tí Ànábì gbà wá, òun náà ní kí ẹ jẹ́ kí a ti pẹ̀lẹ́ mọ́. Àmọ̀ràn yìí ó wá láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam sí Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu. Tánàbí fi sọ fún wípé ìrẹ ọ̀dọ́mọkùnrin yìí, mo máa fẹ́ kọ́ ẹ láwọn gbólóhùn ọ̀rọ̀ kan kó yá fọkàndé mọ́lẹ̀ o. Rí wípé òun ṣọ́ ìwọ àárín rẹ pẹ̀lú Ọlọ́run, kí Ọlọ́run ọba lè máa dáàbò bò ẹ́. Rí wípé ó dúró nídìí ohun tí Ọlọ́run ọba là kalẹ̀ fún ẹ láti máa dáwọ́lé. Kọ́lọ́run máa bá ẹ pàdé nídìí ohun tó dáa, tó jẹ́ pé nígbà tí ìrẹ náà bá ń rí ohun tọ́lọ́run bá ń ṣe fún ẹ, inú rẹ yóò máa dùn ni. Wá wò ó, bí o bá fẹ́ béèrè nǹkan, Ọlọ́run ní kó béèrè lọ́wọ́ ẹ̀. Kódà bó bá máa béèrè lọ́wọ́ ẹ̀dá bí tiẹ̀, bó bá ti wà lákọsílẹ̀ wípé ẹ̀dá Ọlọ́run yẹn yóò ṣe fún ẹ, òun ló jẹ́ kóun ló máa ṣe fún ẹ. Bóun ò bá tilẹ̀ ṣe, ẹni tó máa ṣe, Ọlọ́run á pèsè rẹ̀ lọ́nà tó rọrùn hàn. Ànábì ní bí o bá fẹ́ wá ìrànlọ́wọ́ Ọlọ́run ọba ni kó o wá o, torí wípé ìrànlọ́wọ́ ẹ̀dá lè fa wàhálà, bí àwọn tí wọ́n ń fi tipátipá lówó dípò kí wọ́n tọrọ àrísìkí lọ́dọ̀ Ọlọ́run, èṣù ni wọ́n ń bá dá òwò pọ̀. Wọ́n wá lówó ọ̀hún, ọkàn ní balẹ̀. Ẹlòmíì á lówó ọ̀hún, owó àwọn awápọ̀ yanturu, ṣùgbọ́n níṣẹ́jú àyá agbẹ́mìí àlọ. Bí ẹnìkan tóun náà ṣe bẹ́ẹ̀, tó jẹ́ pé èmi àti rẹ gbogbo ìgbà tí a bá ń travel láàrin Àbújá
sí Èkó, tá bá dé stéètì kan tí mi ò wulẹ̀ ní dárúkọ ẹ̀, la máa ń rí ilé epo ọ̀hún tó wà ń bẹ̀. Tá bá bẹ̀ tí ilé epo yìí látìgbà yìí wọ́n sì lò, àwọn èèyàn sọ fún wa pé ẹni tó ní ó ṣògùn owó ni, ó ṣògùn owó ni. Owó ọ̀hún wá dé yanturu, lẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní bà á, ìfòyà pípọ̀ tí owó pọ̀ pàpà ló pa. Ìgbà tó kú, àbúrò ẹ̀ ìyẹn wá sọ fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wípé ó dẹ̀dákun lára dúkìá tí ẹ̀gbọ́n mi lẹ̀ yìí kó lára ẹ̀ fún mi. Níyàwó ẹ̀ bá ń sọ wípé mi ò lè jẹ́ kí oníkankan bẹ̀ àbí tó bá gbà láti ṣú mi lógó. Àbúrò ọmọ ẹ̀ kò sì fẹ́ ṣú lógó tó ló mọ̀ wípé òun pẹ̀lú ọkọ ẹ̀ náà dìjọ ṣe tọ́kọ́ ṣe, kò wá fẹ́ kí orí burú yẹn kó ran òun náà, ó wá ń sá sẹ́yìn. Ṣùgbọ́n ó fẹ́ lo owó, nǹkan bẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ìrẹ́ mùsùlùmí, o gbọ́dọ̀ lọ mọ̀ wípé tó bá jẹ́ pé gbogbo àwọn ènìyàn ni wọ́n pera wọn jọ láti ṣe láǹfààní kankan, ohun tí ó bá ti wà lákọsílẹ̀ ni wọ́n máa lè fi ṣe láǹfààní ọ̀. Bí wọ́n bá dẹ̀ pàdé pọ̀ láti déètè kankan sí ẹ, ohun tí ó bá ti wà lákọsílẹ̀ wípé yóò bá ẹ, òun ni wọ́n máa lè ṣe fún ẹ o. Torí wípé látètè kọ́ ṣe, nígbà tí Ọlọ́run lo kálàmì láti fi kọ nǹkan sílẹ̀, bó ṣe kọ nǹkan tí Ọlọ́run ní kí ó kọ tán ni wọ́n ti gbé sókè. Tákàdá tó sì kọ nǹkan sí tí ẹ náà ti gbẹ, kádàrá ti gbẹ. Ọlọ́run bá kó dákun kó ṣàánú wa. Ọlọ́run jẹ́ kí a lè dúró nídìí àwọn ẹ̀kọ́ àtàtà èyí tí ẹ̀sìn Ìsìlámù yìí ń kọ́ wa. Àmín summa àmín summa àmín. Wa subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Ẹ jẹ́ ká kí n jí mọ́ wa.